ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel o, ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin olólùfẹ́ mi, tí ẹ ò bá gbàgbé, ẹ rí pé ní nǹkan bí ọjọ́ mélòó sẹ́yìn ni mo release video lórí Ìbùkún ìyàwó Muyideen tí ó fi Bíbélì búra wípé tí nǹkan kan bá wà láàrin àti Àgbàlá Gabriel, gbogbo ègún tó wà nínú Bíbélì kó jẹ́ tòun. Ṣùgbọ́n tí nǹkan kò bá sí ní àárín àwọn àti Àgbàlá Gabriel, t'Àgbàlá Gabriel ò dé dẹnu kan rí, gbogbo ègún tó wà nínú Bíbélì kó jẹ́ ti àwọn tó ń parọ́ mọ́. Tádẹ̀rùpọ̀ rẹ̀ ti lọ, tárùpọ̀ rẹ̀ ti lọ. Ṣé mo pé àwọn olubi kan, àwọn ẹ̀ka kan, wọ́n tún ti gba ọ̀nà mi jáde sí máa yìí. Lára ẹ̀ ni àáfàá Lẹ́gbàá tó ń jáde lánàá tó ní ọ̀rọ̀ yìí o, nǹkan tó ń bí àwọn nú sí Àgbàlá Gabriel ni pé ó ń fi charity program tó ń ṣe, ó fi ń gba àwọn ọmọ mùsùlùmí sí Christianity, pé reason táwọn fi ń bínú sí nìyẹn, tí àáfàá Lẹ́gbàá sọ yẹn. ìyẹn ṣẹlẹ̀ ní àárín ìjẹta sánà. Ní àná sí nísìn, blogger kan ní ìmọ̀ orúkọ ẹ̀, mi rí ìmọ̀ orúkọ ẹ̀, ó play voice note kan pé voice note Muyideen, níbi tí Muyideen ti sọ pé Ìbùkún ṣé àdéhùn tèmi àti ẹ̀ ṣe nìyí, nígbà tí mo rí ìwà àti Àgbàlá tí mo káyín papọ̀, ṣé àdéhùn tẹ́ ṣe fún mi nìyí. So lẹ́yìn ìgbà yẹn blogger yẹn wá kún padà pé Muyideen tí wọ́n sọ pé ọ̀gá Muyideen ṣé voice note tẹ́ ṣẹ́ yẹn ṣé òótọ́ ni, Muyideen ni òótọ́ ni, òun gbà tó ń ká Ìbùkún àti Àgbàlá Gabriel, ó ní àdéhùn tí wọ́n ṣe fún un, àmọ́ kì í ṣe nǹkan tí wọ́n sọ lélẹ́yìí. Ó sọ̀rọ̀ yẹn yánmayánmá, mi tẹ́ mọ́ mo sì lè rí narrate ọ̀rọ̀ yẹn torí mi ò kí gbọ́ gbọ́ mi ò kí rántí irú àwọn ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ yẹn. Òun ti gbà fọ́lọ́run ní tẹ́lẹ̀ ó ní òun ti gbà fọ́lọ́run tẹ́lẹ̀ ni, àmọ́ ńgbà tí Ìbùkún wá padà wọ́ ọ̀rọ̀ yẹn jáde ló wá fàtó náà fẹ́ padà sọ̀rọ̀ lórí ẹ̀. Ìbùkún ṣépè fún rẹ̀, Ìbùkún ó fẹ́ kó bá rẹ̀ ni, ó sọ̀rọ̀ yẹn yánmayánmọ́. Ọ̀rọ̀ yẹn ò tẹ̀ kò nítumọ̀ sí mi. Ṣùgbọ́n nǹkan tí mi fẹ́ sọ ni wípé kí làwọn èèyàn fẹ́ gbà nínú àwọn ọ̀pọ̀ irọ́ tí wọ́n ń pọ̀ against Àgbàlá Gabriel yìí? Kí ni wọ́n fẹ́ gbà? Ẹ̀yin bloggers kan tó yẹ pé àríjẹni dìbàjẹ́ nìyí, tẹ́jẹ́ irinṣẹ́ Sátánì, kí lẹ fẹ́ gbà nídìí pé wọ́n ń lò yín fún ìṣubú ẹnìkan? Ṣẹ́rí ìgbà tó tẹ̀ wá padà múnú mi dùn ni pé ìgbà tí àáfàá Lẹ́gbàá ti lè jáde tó ti lè sọ̀rọ̀ wípé inú àwọn òdùn lórí charity tí Àgbàlá Gabriel ń ṣe torí pé ó ń fi kó àwọn ọmọ àwọn kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ó wá jẹ́ kí gbogbo kíní ẹ̀ clear sí mi pé gbogbo nǹkan táwọn pípò yìí ṣe wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe láti fi gbé Àgbàlá Gabriel ṣubú, but kò ní ṣubú lágbára Ọlọ́run ọba. Ẹ má gbàgbé nǹkan tí Bíbélì wá sọ, ó ní kẹ má ṣe gbógun ti ẹ̀mí ẹni àmì òróró, kẹ má dẹ̀ ṣe wòlíì ní ibi. Ẹ mọ̀ wípé Bíbélì tó sọ̀rọ̀ yẹn ọmọ nǹkan tó ń sọ. So ìwọ tí wọ́n bá fẹ́ máa lò, tó bá pè rẹ ní blogger, tí wọ́n fẹ́ máa lò fún àwọn nǹkan yìí, ó tún jẹ́ jáwọ́. Àti pé ẹ má bínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ yìí, ẹ̀yin Muslim bloggers, ẹ̀yin bloggers tẹ́ jẹ́ mùsùlùmí, má sọ pé òun gbèjà ẹ̀sìn ẹ kí wọ́n máa send down voice note rádaràdà gan sí ẹ kó máa play ẹ. Má torí pásọ pé òun gbèjà ẹ̀sìn ẹ, má jẹ́ káfá kan lù ẹ nílòkulò pé tí wọ́n bá yín sọ̀rọ̀ lẹ́yìn pé ìyá àǹtí lágbájá, ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, ó mọ̀ yẹ kẹ́yin náà ó wúlò fẹ́ sìn wa, ṣé ẹ̀yin náà ṣé ẹ̀ní sọ̀rọ̀ ń pọ̀rọ̀ yìí ni, gbogbo wa kájọ gbé ẹ̀sìn wa lárugẹ. Tí wọ́n ń sẹ̀ǹdẹ̀ ẹ̀sẹ̀ tẹ̀ torí pé ẹnìkan ṣe charity, ẹni wọ́n fi kó àwọn ọmọ yín kúrò nínú ẹ̀sìn, gbogbo yín wá sọ̀rọ̀ àìdí bloggers ẹ̀ǹkan wá lo Muyideen. And Muyideen, Bíbélì sọ wípé kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ má wà, ṣùgbọ́n ègbé ní fún ẹni tó ti ọ̀dọ̀ rẹ̀ wá, ègbé ní fún ẹni tó ti ọ̀dọ̀ rẹ̀ wá. Muyideen, wọ́n lè máa lù ẹ́ báyìí, a kì í gbé ìgè wọ̀, ṣùgbọ́n ọjọ́ tí èèbọ̀ bá máa gbèjà rẹ̀. Sáré nǹkan tó tiẹ̀ jẹ́ kí èrò ayé bà mí tí mo fi mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n hùn yìí pure lies against Àgbàlá Gabriel. Ẹ pé kí ni reason? BBC Yorùbá, àánú BBC Yorùbá ó sì nǹkan tó burú, ẹ wò pé kí ni BBC Yorùbá ṣe. Wọ́n interview bàbá kan, bàbá pastor Baptist kan ní week tá lò yìí, tí ọmọ kan parọ́ mọ́ bàbá yẹn pé bàbá yẹn ló fún un lóyún. Gbà tí bàbá yẹn ń sọ,
tí ìyàwó bàbá yẹn náà dẹ̀ sọ mí dẹ̀ fẹ́ máa já lójú mi. ọmọ yẹn dẹ̀ dúró bàbá yẹn lọ́rùn pé pásítọ̀ ẹ̀yin lẹ fún un lóyún sẹ̀. mo tún wò pé ọlọ́mọdé kárí apurọ́mọ́nìta kò ní o pé ẹ̀yin lẹ fún un lóyún sẹ̀. ìyá ọmọ yẹn sọ wípé ìwọ ló fún ọmọ mi lóyún. fídíò yẹn mi torí kíní copyright ló fẹ́ yẹ kí n release ẹ̀ sí page mi. àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí pásítọ̀ yìí, àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀ dìde, bàbá yẹn dẹ́ni ó next year ló máa retire kí lẹ́yìn dẹ́sẹ̀ lẹ́yìn yẹ ẹ̀wúrú èṣù yẹn kì í ṣe èṣù jàre ẹ̀wúrú sàtánì yẹn. wọ́n dúró dé bàbá yẹn lọ́rùn ni pé òun ló fún ọmọ yẹn lóyún. àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀ tún dìde pé ìwọ ló ṣe ọmọ yẹn tún dúró ti bàbá yẹn pé ẹ̀yin lẹ gorí òun tẹ fún un lóyún kó ẹ̀yin lẹ jábàálẹ̀ òun. ní bá gbé bàbá yẹn lọ sí police station ní Yàgàn. wọ́n bá fà bọ̀ ní ẹ bá ní kọ́nísítà táwọn ọmọ fún bàbá yìí ni wípé kó gba ọmọ yẹn toyúntoyún kó dẹ̀ máa ṣe sálárì fún lóṣooṣù kó dẹ̀ gbà pé òun lòún ní ọmọ tó wà ní oyún yẹn. bàbá wa yarí pé òun kọ́ lòún ní ọmọ òun ògùn orí ẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ẹ fẹ́ kó máa sanwó fún lóṣooṣù máa sanwó fún lóṣooṣù ṣùgbọ́n o tó bá bímọ a gbọ́dọ̀ lọ sí DNA nítorí tó kó bàbá tó lọ. Ọlọ́run ló ní kí ìmísí yẹn wá sí orí ẹ̀ pé a máa ṣe DNA tó ti wà nínú agreement wọ́n ká ní kò sínú agreement lẹ́dí ẹ̀ bá bímọ tó sá lọ ńkọ́ á sì gbọ́ orúkọ bàbá yẹn jẹ́ síbẹ̀. káwọ́ dúpẹ́ lọ́wọ́ obìnrin gidi oníwọ́n sọ pé environment determines a man. ìyàwó bàbá yẹn ọ̀pọ̀ ṣẹ̀ ó dúró tán ni pé òun mọ irú bàbá ọkọ tó ní kò lè ṣe. ibi tó bá àwọn ìyàwó mi tí wọ́n máa fi náà sí pé àwọn ọmọ kò lè ṣe tó máa kẹ́rù jáde. wúmọ̀ yìí sọ pé gbàtí wọn tàbí òun yóò mọ̀ pé bàbá yẹn ò lè ṣe pọ́kàn ò lè ṣe. àwọn kò sí àdúrà. èmi ti ń tòótọ́ ọmọ ìbímọ o bàbá yẹn gbé pé it's not 25,000 or 30,000 ló ń san every month yàtọ̀ fún àwọn owó ara fídà ara pampers àkíní kan àwọn maternity leave everything táwọn tó ń sanwó ẹ̀ gbàtọ́ ọmọ ìbímọ ní bá lọ sí DNA bá sọ pé bàbá kọ́ nínú ọmọ pé pásítọ̀ kọ́ nínú ọmọ bàbá lọ ilé ẹjọ́ adájọ́ bá ní DNA tí wọ́n ṣe yẹn wọ́n gba ìyọ̀ǹda látọ̀dọ̀ ìjọba àti pé private kí ni wọ́n ti ṣe wọn ò ní gbà wọlé wọ́n á ní kò sí ọ̀dà ìjálẹ̀ tún mi sí bàbá ló náwó yìí lápò ara ẹ̀ o wọ́n sì lọ padà sí ilé kò nìyẹn ní government kínní ló bá sọ wípé bàbá kọ́ ló lọ́mọ dẹ́ni méjèèjì àkọ́kọ́ tí wọ́n ṣe private kínní ẹ̀kejì tó yẹ pé ilé ẹjọ́ gangan ló sponsor ẹ̀ àmì ilé ẹjọ́ ló rán àwọn èèyàn lọ tán lọ monitor ẹ̀ àwọn ní bàbá kọ́ ló lọ́mọ wọ́n sì fi bàbá yẹn sílẹ̀ ní báyìí kẹwò bíi tí aláìṣẹ̀ ti ń jẹ̀yà ìmọ̀dí. So nígbà tí wọ́n wo fídíò bàbá yẹn wọ́n wo so àwọn èèyàn lè parọ́ mọ́ yàn báyìí kẹ́dẹ̀ dúró tiẹ̀ lọ́rùn pé wọ́n lọ ṣe kínní yìí tó bá fẹ́ dì pẹ̀lú èèyàn wọ́n á dúró tiẹ̀ ó ti rẹ̀ ń tọ́ pé ó ṣẹlẹ̀ sí máa nǹkan níbi tí mò ń gbé náà tí o kò sí nǹkan ẹni yẹn parọ́ mọ́ lẹ́yìn yẹn mo wá lọ pé máa yẹn wá ẹni yẹn dẹ̀ dúró tì lójú mi pé ẹ̀yin lẹ́sẹ̀ máa yẹn dẹ̀ ń sun ẹkún báyìí after la mọ̀ pé kìí sẹ́yìn ẹ̀ ló ṣe àwọn èèyàn ní ayé yìí wọ́n burú o ṣùgbọ́n èyí tí wọ́n ń lò against Àgbàlá Gabriel ẹ̀ ṣọ́ra torí àtúbọ̀tán mi ní sọ jù bẹ́ẹ̀ lọ Adébádé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi ẹ jọ ẹ follow wa ẹ dẹ̀ bá mi subscribe sí YouTube channel mi Adé Ọmọdé TV every TV sẹ́yìn ẹ̀ lórí YouTube Adé Ọmọdé TV ní YouTube ẹ bá mi share fídíò yìí ẹ share yẹ kó dọ̀dọ̀ àwọn ọ̀tá yìí rere ẹ kó dọ̀dọ̀ àwọn ọ̀tá nǹkan gidi ẹ kó dọ̀dọ̀ àwọn ọ̀tá ìlọsíwájú kí wọ́n lè kẹ́kọ̀ọ́ wọ́n lè gbọ́n àtúbọ̀tán rántí pé kò sí tá a ṣe tá a ní kẹsàn-án àṣegbé òsì àṣegbàmúlòwà ìyanu àṣẹlẹ̀ ó dàbọ̀.